ń bẹ̀ bẹ́ẹ̀ làbàjàbàjà ò sì gbọ́dọ̀ bù ẹ̀. Mbọ́gàdé onísọ̀bọ̀rọ̀ ni ó momi odò náà gbẹ. Ìbùkún Olúwa ẹ̀yin lẹ́ni sọ̀bọ̀rọ̀ wù yín nílé bàbá tó bí yín lọ́mọ kálábẹ́ ó mọ̀ gbábẹ́ ra lọ. Àyànfẹ́ wọ́n ní wọn kì í dúró kí wọ́n nílé bàbá tó bí ọlọ́mọ. Bẹ́ẹ̀ náà ìsì bẹ̀rẹ̀ kí wọ́n bẹ̀. Bí wọ́n sì tún kí wọ́n nílé bàbá tó bí ọlọ́mọ ń bójú bí ń tilẹ̀ fi wò ni. Adùn èdè mo kí wọn nífẹ̀ẹ́ mo làkùn ọba ní lo ṣẹ́ṣẹ́ fún. Demi Essence Bàǹdẹ́jọ́ ara lọ́kùnkùn mú fẹ́ wù mí ṣẹ́gi ọwọ́ àti tẹsẹ̀. Káwọ́ fọ́ ní apá kan kádẹ́pọ̀ kan sí yé pa òrìṣà. Ilé Ifẹ̀ kúkú wù mí ń lọ nítorí aṣọ funfun nẹ́nẹ́ yìí náà kúkú ni. Dẹ́mi lọ́lá ṣùgbọ́n bó ojoojúmọ́ yìí náà ni ó jàre òun ló múlé bàbá yín sún mi lọ. Àyànfẹ́ láti iléeṣẹ́ Amap Entertainment Concept ni ẹ̀jẹ̀ rẹ ló pè mí. Olúwafúnkẹ́ Elúṣakin ó nádùn èdè ó lónìí lọ́jọ́ ìbí ẹ̀jẹ̀ mi. Àyànfẹ́ baby of the house ó lálàṣírí òun ló jẹ́ bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ sì mọ́ sí gbogbo ènìyàn. Ó ní you are a open-minded lady. Ìdí nìyí tó fi ní kí n kí ọ dáadáa Àyànfẹ́. Ó kú fọmọnìyàn ṣe bó o ti ń ṣe náà ni ó máa ń ṣe lọ. Olúwafúnkẹ́ èmi gan kí ọ kú gbìyànjú lórí gbogbo wọn. Elédùà ò ní jẹ́ ó ṣe lásán. Ó jèrè wọn ó sì kó wọn jẹ̀pẹ́ láṣẹ Èdùmàrè. Àyànfẹ́ gbogbo ẹbí ló ní kí ọ Mr and Mrs Elúṣakin Bùsúyì Elúṣakin